Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa ní ọjọ́ ìsinmi òní tẹ́túkà wáyé láti jẹ́ alààyè. A dá gbogbo ògo ọlá padà sọ́dọ̀ rẹ. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa o. Jésù Kristi gba àyìn wa o. A bẹ̀rẹ̀ fún àánú pàápàá bá ti lọ sínú ọ̀rọ̀ rẹ ní àkókò yìí. Jésù wá mí sí wa. Atolùgbọ́, atolùsọ, àtàwọn tó ní àǹfààní láti máa wò wá. Ayé wa má jòrí bákan náà mọ́. Ní ìparí ohun Olúwa sọ́dá alábòkún fún. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ láyé níbi tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ń jáde sínú ayé wa. Kókó tí a fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè ní òní, ó mọ̀ pé ní kọ́kọ́rọ́ sí àwọn ìbùkún àtòkèwá. Kọ́kọ́rọ́ sí àwọn ìbùkún àtòkèwá. Mo mú ẹsẹ̀ wúrà mi jáde láti inú ìrètí Matthew orí 5 ẹsẹ̀ 12 tó ní ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúbíni sí àwọn wòlíì tí ń bẹ ṣáájú yín. Kọ́kọ́rọ́ sí àwọn ìbùkún àtòkèwá. Kí la lè pè ní kọ́kọ́rọ́? Tàbí kí la lè túmọ̀ sí kọ́kọ́rọ́? Kọ́kọ́rọ́ jẹ́ ohun èlò kan. Ó lè jẹ́ yálà irin tàbí igi. Ní ìgbà mìíràn ohùn tó ń já látẹnu wa tàbí àdúrà tí a ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè pè ní kọ́kọ́rọ́ ètí ó máa ń ṣílẹ̀kùn, pàápàá jùlọ ilẹ̀kùn ìbùkún tàbí ètí à ń lò láti tì í. Gẹ́gẹ́ bí a ti mọ̀ dájú pé nígbà tí a bá fẹ́ ti ilẹ̀kùn, kọ́kọ́rọ́ ètí ó kọ́mọ̀ jù oní kọ́kọ́rọ́ onírin tí a máa ń lò láti ṣílẹ̀kùn láti tì í. Mo ní ìgbà mìíràn ẹ̀wẹ̀ àwọn kọ́kọ́rọ́ mìíràn wà tá a lè pè bí remote control. Kọ́kọ́rọ́ náà lòun náà. Ìgbà mìíràn a lè fi ọ̀rọ̀ ẹnu wa ká fi sọ̀rọ̀ àṣẹ kó dẹ̀ jáde. Òun náà ó jẹ́ kọ́kọ́rọ́ pẹ̀lú. Àwa ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ mọ̀ dájú pé láìsí kọ́kọ́rọ́ ó máa ń ṣòro fún ènìyàn láti ṣílẹ̀kùn, yálà ilẹ̀kùn ìbùkún ni tàbí àṣeyọrí tàbí ìgbàlà tàbí ilẹ̀kùn ìbùkún tàbí ilẹ̀kùn àlàáfíà. Yorùbá bọ̀ wọ́n ní gidigba ò kò ṣílẹ̀kùn, ẹni tó bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ òun la wọlé. So kọ́kọ́rọ́ jẹ́ ọ̀nà àbáyọrí tàbí àṣeyọrí. Ètí a mọ̀ dájú pé kìí ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè ṣílẹ̀kùn ibì kan, àti pé a gbọ́dọ̀ ní kọ́kọ́rọ́ kan pàtó ètò lè ṣílẹ̀kùn ibì kan pàtó tàbí tó ní àǹfààní láti ṣílẹ̀kùn síbi tí a ń lọ. Tí a bá wo ìrere tí Matthew orí 5 pàápàá láti ẹsẹ̀ 1 sí 12, ètí ọ̀pọ̀lọpọ̀ á mọ̀ gẹ́gẹ́ bí alábùkún fún. Ètà pè ní alábùkún fún. Síwájú ìgbà yẹn tí a bá wo láti ẹsẹ̀ orí 4 láti ẹsẹ̀ 17, a ó rí kà níbẹ̀ yé kéèké lẹ́yìn tí Jésù mú àwọn aláìsàn lára dá, torí pé Jésù Kristi ní kọ́kọ́rọ́ ìwòsàn. Lẹ́yìn tó ti mú àwọn èèyàn lára dá, òkìkí Jésù bẹ̀rẹ̀ sí kàn káàkiri gbogbo Síríà títí ó fi dé onírúurú àwọn ìlú bíi Gálílì, Dekapoli, Jerúsálẹ́mù, Jùdíà àti òkè odò Jọ́dánì. Eléyìí wá mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn onírúurú àwọn aláìsàn, àwọn abirùn, àwọn gbígbẹ, a sì kó wọn wá sọ́dọ̀ Jésù Kristi. Jésù sì mú wọn ní àràdá. Nígbàtí Jésù tó ti mú wọn lára báyìí, ó wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n wọ́tọ̀ òun lẹ́yìn. Nígbàtí Jésù rí ọ̀pọ̀ ènìyàn, a sọ wọn pé ó gun orí òkè lọ. Jésù Kristi Olúwa wa ní Matthew orí 5 láti ẹsẹ̀ 1 sí 12, ó ní ó sì jókòó, àwọn ọmọ rẹ̀ sì tọ̀ wá. Jésù sì yẹ ẹnu rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ṣe àlàyé àwọn kọ́kọ́rọ́ tí ó ṣílẹ̀kùn ìbùkún àtòkèwá. Mo gbà ládùúrà fún wọn olùgbọ́ ọ̀rọ̀ mi yìí tàbí wọ́n tí ó ní oore ọ̀fẹ́ láti máa wò mí yìí, kọ́kọ́rọ́ ire ayọ̀ rẹ Olúwa yóò fi lé ọ lọ́wọ́.
jẹ́ ikú sọ wípé a ti ṣílẹ̀kùn ayọ̀ rẹ sílẹ̀, a ti ṣílẹ̀kùn ìgbéga rẹ sílẹ̀, a ti ṣílẹ̀kùn ojú rere sílẹ̀ fún ọ lọ́dún yìí. Wà rẹ́rìn ayọ̀. Kọ́kọ́rọ́ àwọn ìbùkún àtòkèwá. Kọ́kọ́rọ́ àkọ́kọ́, Jésù Kristi nígbà tó bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní ohun tá a pè ní alábùkún fún, ohun àkọ́kọ́ tó kọ́ sọ ni pé ó ní alábùkún fún ní àwọn òtòṣì ní ẹ̀mí, nítorí tí wọ́n ní ìjọba ọ̀run. Èlítàlẹ̀ túmọ̀ sí rẹ̀ wípé ẹni ìbùkún ní àwọn òtòṣì nínú ẹ̀mí. Kí ni eléyìí kí ló túmọ̀ sí? Ohun tó túmọ̀ sí ni pé gẹ́gẹ́ bí a ti mọ̀ sí pé Bíbélì sọ pé ẹ̀mí ni Ọlọ́run, àwọn tó ń sìn gbọ́dọ̀ sìn ní ẹ̀mí àti ní òtítọ́. Ìrètí Jòhánù orí 4 ẹsẹ̀ 14. Láti jẹ́ òtòṣì nínú ẹ̀mí, a gbọ́dọ̀ jọ̀wọ́ ẹ̀mí ìgbéraga ẹni sílẹ̀, torí pé ìgbéraga òun ni ìgbérasọ́lẹ̀. Ẹni tí ó bá fi ara, tí ó fi ohun ti ara sílẹ̀, tó sì ń wá ohun ti ẹ̀mí, tó gbàgbọ́ ohun àtijọ́, àwọn ìwà àtijọ́ tó kórìíra rẹ̀ tó fi wọ́n sílẹ̀, gẹ́gẹ́ bí Róòmù orí 6 ẹsẹ̀ 6 ti sọ fún wa. Irú ẹni báyìí la lè pè ní òtòṣì nínú ẹ̀mí. Ká ní ìwópalẹ̀ ti ọkàn, ti ara àti ti ẹ̀mí. Pàápàá jùlọ òtòṣì nínú ẹ̀mí ni pé kí a rẹ ara wa sílẹ̀, gẹ́gẹ́ bí Jésù ẹni tí í ṣe àwòrán Ọlọ́run, tí kò kà sí ìrora láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n a kọ wípé ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì mú àwọ̀ ìránṣẹ́, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba àní ti dé ojú ikú orí igi àgbélébùú. Nítorí náà la wá gbé ga, tá wá fún ní orúkọ tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù Kristi ní kó gbé ikún kó máa wólẹ̀. Fílípì orí 2 ẹsẹ̀ 6 sí 10. Eléyìí ni yóò fún wa ní oore ọ̀fẹ́ láti máa wá ìjọba Ọlọ́run. Ìrètí Mátíù orí 9 ẹsẹ̀ 23 ní ẹ ti máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀, ó ní gbogbo yòókù òun ni a fi fún wa. Kọ́kọ́rọ́ tó ṣí àwọn ìbùkún àtòkèwá kejì, òun la sọ wípé alábùkún fún ní àwọn ẹni tí ń káàánú, nítorí tí a ó tù wọ́n nínú, tó túmọ̀ sí ẹni ìbùkún ni fún àwọn tí ń káàánú, nítorí pé a ó tù wọ́n nínú. Mo gbàdúrà lórúkọ Jésù ó rí ìtùnú lọ́dún yìí, Olúwa yóò sì yà ọ́ lẹ́nu. Ǹjẹ́ òun káàánú bí? Ǹjẹ́ òun káàánú àwọn ẹ̀ṣẹ̀ rẹ? Yorùbá bọ̀ wọ́n ní bí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀bi ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀ rẹ̀, wọ́n ní kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Kó má di pé ìgbàdàn pa àṣìṣe ní ó yí Ọlọ́run, ó tí o kí ló yí Ọlọ́run? O gbọ́dọ̀ káàánú àṣìṣe rẹ. Rántí ìtàn ọmọdé náà kùnà nínú ìrètí Lúùkù orí 15 ẹsẹ̀ 18 dé 19. Arákùnrin dìde, ó ní èmi ò dìde, èmi ò tọ̀ bàbá lọ, èmi ò sì pé bàbá, èmi kò yẹ lẹ́yìn tábà máa pè ní ọmọ rẹ mọ́. Ó ní ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Ó káàánú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó káàánú ìwà apá rẹ̀, ó káàánú ìnákúnà rẹ̀, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ, ó sì rí àánú gbà. Alábùkún fún kẹta, ó ní alábùkún fún ni àwọn ọlọ́kàn tútù, nítorí wọn ó jogún ayé. Ètò túmọ̀ sí pé ẹni ìbùkún, kọ́kọ́rọ́ mìíràn tó ṣílẹ̀kùn káti jogún ayé ni ká jẹ́ ẹni ìbùkún, ká jẹ́ ẹni tí ó ní ọkàn tútù. Kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn jíjogún ayé nìyí, pé ká ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn, kí a má ṣe jọra wa lójú. Ohunkóhun tóhùn ká lè jẹ́, ohunkóhun tóhùn ká lè ní, a ò gbọ́dọ̀ sọ pé a ti jọ ara wa lójú jù tàbí ohun gbogbo láti ní. Rántí pé ẹni tí ò bá dóko bàbá ẹlòmíràn á ní oko bàbá òun ló tóbi jù. Ṣùgbọ́n nígbà tí o bá lọ sí oko bàbá ẹlòmíràn, wàá mọ̀ wípé ètí tó ń sọ nípa oko bàbá rẹ ká filẹ̀ ní apá kan ni. Ìkẹrin nínú ọ̀rọ̀ tí Jésù kọ́ ni gẹ́gẹ́ bí alábùkún fún, ó ní alábùkún fún ní àwọn ẹni tí ebi ń pa àti òǹgbẹ̀ǹgbẹ̀ sípa òdodo, nítorí wọn yóò yó. Ẹni ìbùkún ni àwọn tí ebi ń pa tí òǹgbẹ̀ǹgbẹ̀ sípa òdodo, nítorí pé wọn ó yó.
èyí tó túmọ̀ sí wípé àwọn tí ayé ń pòǹgbẹ, àwọn tó wà nínú ayé yìí wọ́n ń pòǹgbẹ ìgbádùn ayé, ipò, agbára, ṣùgbọ́n onígbàgbọ́ gbọ́dọ̀ máa pòǹgbẹ fún òdodo àti láti dé ìjọba Ọlọ́run. Matthew orí 6 ẹsẹ̀ 33. ẹ̀kọ́ 5 tí Jésù kọ́ wa, ó ní ẹni ìbùkún ni fún àwọn aláàánú, alábùkún fún ni àwọn aláàánú, nítorí tí wọ́n rí àánú gbà. A gbọ́dọ̀ kọ́ bí a ti ń ṣàánú àti bí a ti ń fi tọrẹ fún ẹlòmíràn. Ìrètí Matthew orí 6 ẹsẹ̀ 42, ó ní fífún ni a ó sì fi fún ọ. Ó ní òṣùwọ̀n tí a bá fi wọ̀n fún ẹlòmíràn la ó fi wọ̀n fún wa. Ká má ṣe dàbí arákùnrin oníwọ̀bìyà, ẹni tí a kọ nípa rẹ̀ ọlọ́rọ̀ ní ìrètí Lúùkù orí 15 ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 21. Nígbà tó wà láyé kò ṣàánú, orí Lásárù kò ṣe lóore. Lásárù àti àwọn ajá rẹ̀ wọ́n á jìjọ máa jìjàkadì torí àkàrà tó jábọ́ láti orí tábìlì rẹ̀ wá. Ó wá dé ìjọba Ọlọ́run, ó wá ń wá àánú níbi tí kò lè rí àánú gbà, nítorí pé kò iṣẹ́ àánú. Àwọn ọmọ Ọlọ́run, ẹja iṣẹ́ àánú. Ìkẹfà, kọ́kọ́rọ́ náà tó ṣílẹ̀kùn, òun ni a pè ní alábùkún fún ní àwọn oníwà funfun, alábùkún fún ní àwọn onínú funfun, nítorí wọn ò rí Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ènìyàn máa wojú, ṣùgbọ́n Ọlọ́run á máa wo ọkàn. Ọkàn rẹ̀ dẹ̀ ṣe iyebíye. Nítorí náà ẹja jẹ́ kí a ní ọkàn funfun, kí àwa pàápàá ká mọ̀ pé Ọlọ́run ni arínúròde. Gẹ́gẹ́ bí Sáàmù orí 15 níta ní ògo orí òkè Olúwa lọ, ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìkeje, ó ní alábùkún fún ní àwọn onílàjà, torí ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. A gbọ́dọ̀ bá Ọlọ́run làjà, a gbọ́dọ̀ máa wá àlàáfíà àwọn ọmọ ẹnìkejì wa. Hébérù orí 12 ẹsẹ̀ 14 ó sọ fún wa ń bẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí ká ní ìbáṣepọ̀ tó gbòòrò pẹ̀lú Jésù, torí pé tí a kò bá bá Ọlọ́run làjà, a kò lè ríbi dé sí ní ìjọba Ọlọ́run. Àwa ọmọ Ọlọ́run, kọ́kọ́rọ́ ìkẹjọ òun la pè ní alábùkún fún tàbí ẹni ìbùkún fún ni àwọn tí a ṣe inúbíni sí nítorí òdodo, nítorí tí wọ́n ní ìjọba Ọlọ́run. Lọ́dọ̀ òní ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ní à ń ṣe inúbíni sí nítorí pé wọ́n jẹ́ olódodo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń kojú ìṣòro kan tàbí òmíràn, ṣùgbọ́n nígbà tí a bá forí tì dópin, ilé ayérayé yóò sì jẹ́ ìpín wa. Kọ́kọ́rọ́ tó kẹ́yìn tí mo pè ní kọ́kọ́rọ́ 9, ó ní alábùkún fún ní ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n sì ṣe inúbíni sí yín, tí wọ́n sì ń fi èké sọ̀rọ̀ búburú sí yín nítorí èmi. Ju gbogbo rẹ̀ lọ, ó ní ẹ máa yọ̀, kẹ́yìn kó sì fò fún ayọ̀, nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Ní ìkádìí àwa ọmọ Ọlọ́run, ju gbogbo rẹ̀ lọ, èrè púpọ̀ ń bẹ fún wa, ìbùkún púpọ̀ ń bẹ fún wa, ilé ológo ń bẹ fún wa, ilé ayérayé ń bẹ fún wa, ètò ń dóde wá níbi tí a ó ti gbọ́ ohùn wípé káàbọ̀ ọmọdọ̀ rere, bọ́ sínú ayọ̀ Olúwa rẹ. Lẹ́ẹ̀kan sí, kọ́kọ́rọ́ sí àwọn ìbùkún àtòkèwá. Ẹ jẹ́ ká nínú funfun, ẹ jẹ́ ká jẹ́ ẹni rẹ̀lẹ̀, ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ń ṣàánú, ká jẹ́ onílàjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbùkún Ọlọ́run yóò sì jẹ́ ìpín wa. Ẹ jẹ́ kí a tẹríba, kí a gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tẹ́ ti rán sí wa. A gbàdúrà Olúwa wípé kọ́kọ́rọ́ sí àwọn ìbùkún àtòkèwá, èyí tá ó lè fi bá ọjọba ní ìkẹyìn, olè wa fi fún wa ní ìkẹyìn ìrìnàjò wa inú ayé. Omi ò mọ̀ rí kúrò níwájú mo níṣẹ́ ẹ̀sìn máa jọ fọ̀ sí wa nílò ológo, níbi tí Jésù ti lọ tó ti pè sílẹ̀ já lè bá Jésù jọba. Èyí la fi ìgbàgbọ́ béèrè fún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí táàtò fi pàdé, mo gbàdúrà wípé ìbùkún àtòkè ọ̀run wa yóò jẹ́ ìpín wa.